ihun kankan tó ṣẹlẹ̀ tó gbá omi lójú mi, kọ́lọ́run kó fọ̀run kẹ́ ẹni tí mo fẹ́ sọ̀rọ̀ ẹ̀. Mi ì ní dárúkọ ẹ má bínú, but àwọn tó mọ̀ nípa ẹ̀ á ti yé wọn. Mo ń fọṣọ nílé mi ni mo rí kọ́ọ̀lù máa yẹn. Hello Yatinko, ẹ níṣẹ́ pẹ̀lú mi nǹkan kan gbò. Mo dẹ̀ pa aṣọ yẹn tí mo dẹ̀ lọ. Nígbà tó di ìrọ̀lẹ́, ó dẹ̀ fún ọmọ tó jẹ́ ọmọọṣẹ́ lẹ́yìn mi, ó fún un lówó oúnjẹ. Lágbájá owó oúnjẹ mi dà, òun ń bọ̀, òun ń bọ̀, òun ń bọ̀. Títí wọ́n dẹ̀ sọ pé kí n bá wọn parí iṣẹ́ wọn torí èmi mi ò fẹ́ kí n máa gbé iṣẹ́ èèyàn lọ. Màá rugged, ìbá ṣe dáadáa o, ìbá ṣe burúkú, màá rugged, màá ṣe bá wọn ṣiṣẹ́ yẹn. Mo parí iṣẹ́ ní òru ní after 1. Ó fún mi lówó oúnjẹ, ó yá mo fẹ́ máa lọ. Ẹni níwájú Ọlọ́run alààyè tí mi ò ní parọ́ mọ́. Orúkọ tèmi ni Mrs. Olúwayẹmísí Adénẹ́kàn, tí gbogbo ènìyàn mọ̀ sí Yàtìnkù, Ìyálẹ́gbà. Ọmọ Ògùn State lèmi o. Ẹ̀gbá Aláké, Ẹ̀gbá Lísàbí, òun lèmi. Ìyá mi Ẹ̀gbá, bàbá mi Ẹ̀gbá. Ìyá mi wá láti ìlú Ìjẹ̀mọ̀, Àkómọyìn ará Àtàkè. Bàbá mi wá láti Kẹ́ńtà ìlú Ìgànràn. Ìgànràn tí kì í jowó òòlù àfowópamọ́, àmọ́ ní ìsìn gbogbo ẹ̀ la wà ń jẹlu. Mo lọ sí iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní Lísàbí Primary School. Kódà mo wọ secondary school ní Baptist Girls High School ní Ìdí-Àbà báyìí. But ó wù mí ní kò wù Ọlọ́run torí time yẹn ní incident kan ṣẹlẹ̀ sí dádì tó bí mi lọ́mọ tá a wá wọn tì. So nǹkan yẹn ló stop education mi tí mi lè fi tẹ̀síwájú mọ́ di àsìkò yìí. Ṣùgbọ́n mo ṣe ní lọ́kàn wípé tọ́lọ́run bá ṣe òun, mo ṣì máa tún iléèwé yẹn lọ because wọ́n sọ pé iléèwé àgbà náà wà téèyàn sì máa learn. So ó wù mí bẹ́ẹ̀, kọ́lọ́run gbà fún mi. Ẹ ṣeun gan mà. Torí nígbà tí ẹ̀ ń bá wa sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, ẹ fi àwọn nǹkan kan ẹ fi yé wa ń sìn. Ṣùgbọ́n kí tó dín pé mo bẹ̀rẹ̀ àwọn ìbéèrè yẹn, màá fẹ́ kẹ́ bá wa sọ bí ẹ ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò eré tíátà yìí gangan. Báwo lẹ ṣe bẹ̀rẹ̀ mà? Ẹ ṣé. Eré tíátà, eré orí ìtàgé tí mò ń ṣe, mo máa ń lọ sí church. So ní church yẹn, a máa ń ṣe, olùdásílẹ̀ wa máa ń ṣe anniversary kan. So anniversary yẹn, a máa ń ṣe drama fún wọn ní òkú ọ̀la. Níjọ́ Saturday, a máa ń ṣe night. Mo máa ń participate nínú ẹ̀, mo máa ń coordinate àwọn èèyàn, mo sá máa ń ṣe. Máa nǹkan dẹ̀ wà, tajọ wà tó wà ní church wa yẹn, tọ́wọ́n ti ń ṣe eré orí ìtàgé yìí. Àwọn náà wá sọ fún mi wípé mo ní talent kí n wá lọ join association. Mo ní association, ṣé àwọn kan wà tán? So àwọn náà mú mi lọ sí ìdí ẹ̀. Bẹ́ẹ̀mi náà dẹ̀ ṣe bẹ̀rẹ̀ sí ní ṣe nìyẹn láti ìgbà yẹn tí mi dẹ̀ yẹsẹ̀. So nǹkan tẹ́ wá ń sọ yóò ti wá tó bí ọdún mélòó báyìí nísìnyí? Ó ti lọ fà o. Torí gbogbo ìgbà tí mo wí mi sí ìbímọ rárá nígbà yẹn tí mo ti ń ṣe bẹ́ẹ̀tì. Àwọn ọkọ tí mo fẹ́ kò cooperate pẹ̀lú mi. Kò cooperate pẹ̀lú mi ní time kan tí mo break tí mi lọ mọ́. Bẹ̀tì nígbà tí mo jáde kúrò nínú ilé ẹ̀, torí pé mo ní mission fún iṣẹ́ yìí, mo ní láti jáde kúrò nílé ẹ̀ pé mo fi lọ fẹ́ ẹlòmíì. Ní èrò wípé ìyẹn náà tún máa cooperate, ìyẹn gan ló wá burú jù. Ó máa ń ná mi, ó máa ń wá bá mi ní ibi iṣẹ́ tí n bá lọ. Ó tẹ̀ níṣẹ́ bóyá àwọn member mi, àwọn group mi, bóyá wọ́n fẹ́ ṣe nǹkan, a lọ fi ìjókòó yẹ̀ wọ́n sí, a lọ ṣe performance fún wọn, floor show. Ó máa fi ẹgba lé mi kiri ni. Mo tún kúrò ńbẹ̀ náà ni. Mo kúrò ńbẹ̀ torí iṣẹ́ yìí. Ẹni tí mo wá tún fẹ́, ìyẹn ló wá cooperate pẹ̀lú mi tó fún mi láàyè. Débi wípé tó bá wà lórí mi, tí wọ́n bá pè mí, ó máa dìde ni. Ló fún mi láàyè láti máa ṣe di ọjọ́ tèmi. Ṣùgbọ́n ó ṣe mí láàánú wípé ìgbà tí àwa ń gba tọ́rọ́ kọ́bọ̀, kò wá sẹ́ni yẹn mọ́ láti máa jẹ́nu iṣẹ́ rẹ̀. Ẹ ṣeun gan mà. Mọ́mì, nígbà tí à ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn, ẹ fi yé mi ní pé nígbà tí ẹ bẹ̀rẹ̀ ẹ̀kọ́ yín, ó wù yín láti lọ, ṣùgbọ́n nígbà tó tó àsìkò tó jẹ́ pé bóyá kẹ́tù tẹ̀síwájú, ẹ ní ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ sí bàbá tó bí yín lọ́mọ. Ẹ jọ̀ọ́ ẹ lè bá wa sọ ìwọ̀nba nǹkan tó ṣẹlẹ̀. Ìdí tí a fi ń béèrè ni pé tí a bá béèrè àárí àtẹ̀jíṣẹ́ nígbà táwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí ń wo nǹkan ẹ̀,
a tún fẹ́ dín pé a tún fẹ́ tọ̀ yín wá ǹjẹ́ ẹ lè bá a sọ nǹkan tó ṣẹlẹ̀ ńgbà yẹn. ọkọ lọ má jẹ́ àṣìrìn ká má bò lórí burúkú ọmọ tó pọ̀ táìmù yẹn wọ́n fẹ́ lọ gba owó ilé wọn ní Ìbàdàn wọ́n dẹ̀ dágbére fún wa pé ká bá wọn ní ṣọ́ọ̀ṣì o tá a bá ti ṣetán ó bọ́ síjọ́ Sunday láyé àyà ìjọ́ Sunday adẹ̀nudà adé ṣọ́ọ̀ṣì àbá wọn ajáde service àbá wọn ó di ìrọ̀lẹ́ àárín wọn alẹ́ àárín wọn lọ di bíi 2 weeks àfìrí wọn ṣùgbọ́n wọ́n sì ní bàbá nígbà yẹn pẹ̀lú àwọn akitiyan nígbà yẹn jáde síbí Ọlọ́run ṣàṣe àárín wọn àmọ́ rabọ́rabọ́ ẹ̀ náà ló pa wọ́n nígbà yẹn ló pa wọ́n ní after tí wọ́n kidnap wọn yẹn so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn wọ́n jí wọn gbé ni. wọ́n jí wọn gbé. Kí bàbá yín tó jáde láyé iṣẹ́ wo gangan làwọn ń ṣe. General hospital náà ti ń ṣiṣẹ́ ibẹ̀ náà ti ń bá wọn ṣiṣẹ́ so ìgbà tán dẹ̀ fi wá bẹ́ẹ̀ wọ́n ti pension wọ́n ti retire wọ́n wà nílé ni torí pé wọ́n bá tọ́ lọ ń ṣe fún wọn wọ́n jókòó sígbà tán ti retire ṣùgbọ́n ọjọ́ bú òní dà báwọn àgbà ṣe máa ń sọ. bẹ́ẹ̀ni. màmá yín wá ń kọ́ mà. ìyá mi ṣì wà o ìyá mi wà o mọ́mì mi ṣì wà dáadáa tó ṣe ń jẹun dáadáa oúnjẹ kò ń fi mọ́ínmọ́ín jẹ. iṣẹ́ wo wá ni màmá náà ń ṣe. oníṣòwò ni mọ́mì mi but nísìn ní ìjẹ́ kan ṣe nǹkan kan mọ́ because àgbà ti dé. ẹ ṣeun gan. màmá ǹjẹ́ lè bá mi sọ ìdojúkọ tí ẹ rí nígbà tí ẹ bẹ̀rẹ̀ iṣẹ́ yìí tó yẹ pé tí ẹ bá rántí ó máa ń gbomi lójú yín. kò sí bẹ́ẹ̀dà ṣe máa rìn torí òní mi kò sí bẹ́ẹ̀dà ṣe fẹ́ rìn torí òní mi kò sí ẹni tó fẹ́ ṣoríire láyè tí ò ní la ìṣòro kọjá kọ́nà ń já tètè borí rẹ̀ wá pàdé ni. kò sí ìgbà tí mo máa rántí ìgbà kan ẹ má bínú ọmọ máa ń rákò tó rìn ni ìjọ tá a bá bímọ kọ́ ló ti máa rìn á kọ́kọ́ máa rá tó bá yá máa dìde díẹ̀díẹ̀ ṣùgbọ́n àwọn ìdojúkọ tí mo ní tó jẹ́ kínní ni pé ẹ mọ̀ ìgbà la máa lọ sí location kò ní sówó mọ́tò kò sówó oúnjẹ kò sígbà wo tó iṣẹ́ tó ṣe ni ṣùgbọ́n nílọ́lá wípé mo fi ọkàn sí wípé nídìí iṣẹ́ ìṣẹ́ máa lu máa ṣoríire ní agbára Ọlọ́run ó ní a fi bẹ̀rẹ̀ sí ní mú forí tì tá a fi forí tì títí àmọ́ ihun kankan tó ṣẹlẹ̀ tó gbá omi lójú mi kọ́lọ́run kó fọ̀run kẹ́ ẹni tí mo fẹ́ sọ̀rọ̀ ẹ̀ mi ì ní dárúkọ ẹ̀ má bínú but àwọn tó mọ̀ nípa ẹ̀ á ti yé wọn. mo ń fọṣọ nílé mi ni mo rí kọ́ọ̀lù máa yẹn ẹ ló yàtí nǹkan ẹ níṣẹ́ pẹ̀lú mi nǹkan kan mo dẹ̀ pa aṣọ yẹn tí mo dẹ̀ lọ. nígbà tó di ìrọ̀lẹ́ ó dẹ̀ fún ọmọ tó jẹ́ ọmọọṣẹ́ lẹ́yìn mi ó fún un lówó oúnjẹ lágbájá owó oúnjẹ mi dà òun ń bọ̀ títí wọ́n dẹ̀ sọ pé kí n bá wọn parí iṣẹ́ wọn torí èmi mi fẹ́ kí n máa gbé iṣẹ́ èèyàn lọ màá rugged ìbá ṣe dáadáa ìbá ṣe burúkú màá rugged màá ṣe bá wọn ṣiṣẹ́ yẹn mo parí iṣẹ́ ní òru ní after 1 ó fún mi lówó oúnjẹ ó yá mo fẹ́ máa lọ ẹni níwájú Ọlọ́run alààyè tí mi ò ní parọ́ mọ́ ó ti di olóògbé ó lọ kó 40 naira 20 naira méjì pé kí n gbà owó kí ni eléyìí omi jábọ́ lójú mi pé ó yẹ kó rí báyìí ṣùgbọ́n mo tún fi ìgbàgbọ́ gbé wípé bó ṣe ń kórí tọ́lọ́run ló máa ṣe kódà ìkan náà àwọn ará wa ló fi ọ̀kadà gbé mi lọ nítorí mo síbẹ̀ sílé tí mi bá dẹ̀ gbọ́ bẹ́ẹ̀ yẹn lé lọ́bẹ̀ tí mo ti gbé lọ látàárọ̀ ó máa bàjẹ́ ẹni yẹn ló gbé mi lọ lé ní after 1 going to 2 òru tó lọ drop mi sílé ìjọ ẹ̀ ní ìbànújẹ́ gborí ẹ̀mí mi pé ṣé bí báyìí náà ni ẹni ìṣe máa ṣe ṣùgbọ́n láti ìgbà ni mo ti decide pé èmi kójú òun nìkan ló kù ní producer ìní ṣiṣẹ́ tíátà mọ̀ ni ṣùgbọ́n thank God òun nìkan kọ́ ni producer. so títí di ẹni yẹn fi jáde láyé ẹ bá ṣiṣẹ́ màmá ní ìgbà tí ẹ ń sọ nísìnyí ní ọjọ́ náà lọ́hùn tí ẹni yẹn gangan tó bá pọ́n máa fún yín lówó oúnjẹ
bí èlò gangan ló tọ́ sí yín. nígbà yẹn tówó tẹ̀ ṣe ni tó ń jẹ́ ṣe dáa tá bá fún wa 3,000 2,000 a máa ń gbà ń fi tayọ̀tayọ̀ gbà ní. fún oúnjẹ bẹ́ẹ̀ ni òun lẹ́ni ẹ wá fún yín ní 20 naira méjì. àtowó iṣẹ́ àtowó mọ́tò ní 20 naira méjì 40 naira. ẹ ṣeun gọ́mà mọ́mì nígbà tí ẹ ń bá wa sọ̀rọ̀ ẹ fi àwọn kọ́kọ́ yé wa ẹ ní ilé ọkọ àkọ́kọ́ tí ẹ kọ́kọ́ fẹ́ ẹ ní wọn wà in support pẹ̀lú iṣẹ́ tí ẹ ń ṣe kódà gan tó yẹ pé ó fa nǹkan tó yẹ pé ó fa lúlù tó yẹ pé wọ́n máa bá yín níbi tẹ́ tí ń ṣe. second one mọ́mì tí àkọ́kọ́ yìí ni mo fẹ́ béèrè kí ni nǹkan tó fà gangan tí wọn fi wà in support pẹ̀lú iṣẹ́ tí ẹ ń ṣe yẹn. mi mọ̀ ṣe mọ̀ pé apani èèyàn kò fẹ́ kọ́múdà kọjá ń pàkọ́ lójú àwọn tí mò ń sọ̀rọ̀ yìí kò sí ohun méjì tó ń ṣe wọ́n bí kò ṣe owú bóyá ṣìnà ni mo lọ ṣe bóyá nǹkan tí mo bá lọ bẹ ọ̀tọ̀ ṣùgbọ́n nǹkan téèyàn bá lọ sí ogun èèyàn máa fèsì èmi gẹ́gẹ́ bẹ́ẹ̀ nìkan nǹkan tí iṣẹ́ ni owó ni mo wá sí ìdí iṣẹ́ yìí kì í ṣe ọkùnrin tèmi nìyẹn èrò wọn nìyẹn wọ́n ti wò pé onítíátà aláṣẹwó ni wọ́n tí ò dé rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀. mọ́mì ẹ ṣeun gọ́mà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ní ojú kan tí wọ́n máa fi ń wo àwọn ní tíátà àgàgà àwọn tó jẹ́ ti obìnrin tí ẹ bá wa sọ ṣùgbọ́n ìbéèrè tí mo wá fẹ́ béèrè ni pé báwo lẹ ṣe lè sọ nípa nǹkan yìí ṣé ojú tí wọ́n fi ń wo àwọn obìnrin oní tíátà yìí ṣé ojú yẹn ṣó jọmọ́ bẹ́ẹ̀ àbí nǹkan ọ̀tọ̀ ni wọ́n ń rò. èrò wọn kúrú ni èrò kúkúrú ni wọ́n ní kò sí nǹkan tó jọ a lè pọ̀ báyìí lóòótọ́ ká má bí friend ara wa ẹ jẹ́ á gbàgbé àwọn ọmọ tó ń ṣe wook-up ṣó ní tíátà ni wọ́n ẹlòmíì ilé ọkọ ló wà tó ń lọ ọ̀dọ̀ àlè ṣó ní tíátà ni dókítà ní hospital dókítà àti nurse tí ìfẹ́ bá wà láàrin wọn wọ́n máa ṣe kò sọgbọ́n association la pè kò sí ọgbọ́n even gan cooperative tó ń ṣe bẹ́ẹ̀ ni wọn ò ní fẹ́ra wọn a máa fẹ́ra wa kò sí bá a ṣe fẹ́ ṣe a máa fẹ́ra ṣùgbọ́n kọ́ máa fojú oníṣìnà aláṣẹ́wò kọ́ máa fi wọn kò síbi tí wọ́n ń kẹ́ díyalẹ̀ púpọ̀ yàtọ̀ tó ṣẹlẹ̀. ẹ ṣeun gan wa màmá torí a ti béèrè ìdojúkọ nǹkan tí mo wá fẹ́ béèrè ń sìn mo fẹ́ béèrè lọ́wọ́ yín pé látìgbà tẹ́ ti wá bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ǹjẹ́ lè bá a rántí ọjọ́ tínú yín dùn jù nínú iṣẹ́ yìí. ẹ wo bí kí n bá máa sọ ìtínú mi dùn jù yẹn ó tiẹ̀ pọ̀ ó pọ̀ ó pọ̀ ìjọ́ tínú mi kọ́kọ́ dùn ni pé mo lọ síbi iṣẹ́ kan nígbà tí mo parí iṣẹ́ tí mi ìfọkàn sí wípé màá gba owó ń bẹ̀ mo ṣe dágbére fún producer yẹn pé sir mo ti ń lọ mi tún ní dárúkọ ẹnìyẹn náà ni pé mo ti ń lọ ọba ní àyà tí kò lè lọ bẹ́ẹ̀ yẹn ló bá fún mi ní envelope mo ti gbé envelope mo ti yí padà mo ti ń lọ mo kàn ní kí n tẹ ewu nǹkan tán fi sí ni mo bá owó ń bẹ̀ mo ní láti padà pé sir kò dájú pé envelope tẹ́ fẹ́ fún mi ni ẹ fún mi ó ní why mo ní owó tó wà ń bẹ̀ pọ̀ ju nǹkan tí mo expect pé lè fún mi ó ní wo orúkọ tó wà ní ẹ̀míṣẹ́ wa wo ẹ̀yìn envelope mo rí pé Yẹmisí ni mo bá ń bẹ̀ mo ní láti kúnlẹ̀ pé inú mi dùn délé ni kódà mo yà lọ já mo ra nǹkan pé máa sọ owó ìlú orúkọ máa ra nǹkan kan nù ẹ̀ tí máa rí pé iṣẹ́ tí mo lọ bá lágbájá ṣe ọ̀tún fún mi ni àmọ́ láti gbà yẹn inú mi máa ń dùn ni àwọn nǹkan tó ń fún mi inú mi máa ń dùn ni torí ká dúpẹ́ lọ́wọ́ ẹni rí ni tó mọ̀ jù èèyàn ní òfin ọdọ ẹni ṣèrànwọ́ rárá a pọ̀ ní industry. ẹ ṣeun gan-an ẹ ṣeun ma mọ́mì màá tún padà sọ́dọ̀ ọkọ ẹlẹ́ẹ̀kejì yẹn ìdí tí mo ṣe tiẹ̀ fi fẹ́ bẹ̀rẹ̀ pé torí kò dáa bí ó ṣe káwa nílé kò dáa kí ọkùnrin kó máa na obìnrin ǹjẹ́ kó tó di pé bóyá kẹ́ tó lọ ṣiṣẹ́ ǹjẹ́ ẹ ti máa ń ní gbólóhùn asọ̀ tó yẹ pé òun yẹn ló dì mú tó dẹ̀ wá wò pé bóyá torí nǹkan bẹ́ẹ̀. kò sí nǹkan kan tó ń dì mú bad character lòun ní látàárọ̀ ọjọ́ ẹ̀ èèyàn burúkú kò nǹkan sórí tó bá jẹ́ pé imú yìí kọ́ lóun ṣe níṣe wípé kí wọ́n máa gbó kò sẹ́ni tí ò ní wá tiẹ̀ lọ́wọ́ o kò sẹ́ni tí ò ní ṣùgbọ́n òun yìí bad person ni èèyàn burúkú gbáà ni. ṣẹ̀dẹ̀ bímọ fún ẹni táwọn. mo bí ẹyọkan ni mo náǹfààní àti bí fún tí mo fi jápa kódà ìjọ tí màá kúrò ní ilé ẹ̀gbọ́n
mo wù ọmọ ní tíátà fún ọmọ ní tíátà tí mo ṣe mo wù ẹ̀ fún so mo dẹ̀ kúrò nílé ẹ̀ mo kúrò nílé for life. ẹni ẹ dẹ̀ ṣì ń ríra. Ó ṣì wà láàyè à ń ríra ó dẹ̀ ń rí mi pé iṣẹ́ tóun ní kí n má ṣe òun ni mo dẹ̀ ń ṣe tó dẹ̀ ń rí mi. màmá ẹ ṣeun gan mà màmá in case tó bá yẹ pé bóyá ẹ ṣiṣẹ́ tíátà iṣẹ́ wo lẹ bá máa ṣe báyìí. mi ì mọ iṣẹ́ tí mo lè ṣe torí pẹ̀lú ọjà tó ń tà ní ìsìn gbogbo ẹ̀ ló ń dàrú ní sísìn tá a wà yìí gbogbo ẹ̀ ní kò mi mọ thank God mo ti wà nílànà association theatre inú mi dùn. ẹ ṣeun gan mà mọ́mì kó tó dín pé mo yọ̀ǹda ìjẹ́ ní iṣẹ́ kan tó ń wojú ẹ̀ tẹ́ fẹ́ kí àwọn olólùfẹ́ yín kọ́ bá yín lọ wò àbí kẹ́ ẹ̀ tẹ́ bá èèyàn ṣe. Kọ́lọ́run ṣe yànà èmi náà ń pò lọ́wọ́ Kọ́lọ́run jẹ́ kí n rí epo dáadáa agbára Ọlọ́run. bí ìgbà wo ló yẹ máa ju sórí afẹ́. ọ̀rọ̀ owó ní eléyìí owó kékeré kọ́ kò yaṣẹ́ wa káwọn olólùfẹ́ mi náà bá fẹ́ kí kọ́rin mi náà lọ́wọ́ kọ́ support mi kémi náà gbé fíìmù jáde. God bless you. It is Fractured, produced by myself, Bukky Raji Ambode. Please, guys, you know I always give you back to back. I always give it to you back to back. It will be showing on Coach TV, powered by Coach Entertainment. Coach TV, watch out for that TV on YouTube. Watch out for that TV station on YouTube. You will love it. We have it back to back. Getting prepared, getting ready for you. Coach TV on your notification YouTube channel. Coach TV is coming hot. Fractured, produced by my humble self, Bukky Raji Ambode. Peace out. I love you. Eléyìí tí Táíkọ́ìn ṣe yẹn ó kù díẹ̀ káàtó kó lọ ṣe àtúnṣe kó lọ apologize torí Saheed Òṣùpá kò ń ṣe ọ̀gá bàbá ni.